Welcome to National Gist TV. Good afternoon, my people. Welcome back to my channel. This is your girl, National Gist TV. I'm back again with another gist. Yeah, if you are new on my channel, please can you just go straight and press the notification bell so that whenever I post a gist, you can get it. Thank you. God bless you all. Yeah, gist ti atúmúwá ni kábíyèsí. Kábíyèsí sọ pé happiness àwọn olórí yìí wípé tó bá jẹ́ pé òun ní pé káwọn má sọ̀rọ̀ ìyàwó àwọn àti Tádé á bẹ́tà kí gbogbo wọn gbẹ́rù wọn kan máa lọ. Nǹkan tí kábíyèsí sọ fún wọn nìyẹn. Wọ́n ní tí kábíyèsí bá ti ń sọ̀rọ̀ Queen Naomi, wọ́n ní gbogbo wọn máa ń ní attitude, inú máa ń bí wọn. Ṣé ẹ mọ̀ Yorùbá ti sọ, ó ní òrìṣà jẹ́ ń pé méjì obìnrin kò dénú. Kábíyèsí, ṣé ẹ mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí nǹkan kékeré ni. A ti sọ fún yín tẹ́lẹ̀ pé ẹ jẹ́ kí àwọn olórí kan máa lọ sí outside palace kan lọ máa gbé bẹ̀. Ṣé ẹ mọ̀ pé tán bá yẹ kán wà ní outside palace, ẹ ní láti máa ṣe meeting pẹ̀lú gbogbo wọn, ilé wọn lẹ máa lọ. Tẹ́ bá tiẹ̀ fẹ́ ṣe meeting, wọn ò ní láti wá sí palace. Ẹ lè ní kán meet yín ní bóyá kẹ́ ẹ wá ilé kékeré kan tẹ́ máa ṣe bí small palace tán máa wá bẹ̀ tán máa wá meet yín. Because kò sí kán má jealous Queen Naomi. Ẹ̀yin náà ẹ wò gbogbo nǹkan tọmọbìnrin tó ní ni Queen Naomi ní. Kò sí kán má jealous Queen Naomi. Ṣó ti yé yín? Nǹkan tẹ́mi rí nìyẹn. Nǹkan tí mo rí nìyẹn nínú ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí. Torí a lot of them gan nínú wọn, wọ́n ti ń bi kábíyèsí pé kí ló dé tó yẹ pé ojoojúmọ́ kábíyèsí máa ń sọ̀rọ̀ Queen Naomi ni. Wípé ṣé kábíyèsí ò lè ṣe kó má sọ̀rọ̀ Queen Naomi ni. Nígbà táwọn wà nínú palace, táwọn wà níwájú kábíyèsí, kábíyèsí á máa sọ̀rọ̀ Queen Naomi. A lot of them ti attack kábíyèsí lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ní kí ló dé tó yẹ pé kábíyèsí fẹ́ kí Queen Naomi wá sí palace, kó máa bọ̀ ní palace ṣáá ni. Wípé bọ́n lọ sọ́dọ̀ chief, wọ́n sọ̀rọ̀ Naomi, bọ́n ń sùn, wọ́n sọ̀rọ̀ Naomi, bọ́n ń rìn, wọ́n sọ̀rọ̀ Naomi. Wípé kí ló dé? Wípé kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ Naomi ni wọ́n máa sọ lójoojúmọ́. Wọ́n ní kí ló dé tó jẹ́ pé lẹ́yìn ìgbà tí kábíyèsí fẹ́ obìnrin 5 tó wà nínú palace tó jẹ́ pé gbogbo wọn ló fine. Kí ló dé tó yẹ pé kábíyèsí ń pariwo Naomi, Naomi, Naomi lójoojúmọ́? Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní kábíyèsí sọ fún wọn. Wọ́n nígbà tí wọ́n sọ gbogbo ọ̀rọ̀ yìí tán, kábíyèsí sọ fún wọn pé tó bá jẹ́ pé káwọn má pe orúkọ Queen Naomi nínú palace ló fi máa jẹ́ kí wọ́n wà happy. Wọ́n ní wọn lè wà happy o. Wọ́n nítorí pé nǹkan táwọn fi love Queen Naomi kì í ṣe nǹkan tó yẹ pé àwọn lè sọ. Ṣé ẹ rí nǹkan tẹ̀mí kàn fẹ́ sọ sọ̀rọ̀ ẹ̀ ni pé ṣé ẹ rí natural love, ìfẹ́ àti inú wá tó jẹ́ natural, kò sí nǹkan tẹ́ lè ṣe, ẹ lè dọwọ́ bò, ó máa gbé yín nínú ni. Ṣé ẹ mọ̀ pé ìfẹ́ tí kábíyèsí ní sí gbogbo àwọn márààrún ó yàtọ̀? It's not natural. Lust ni wọ́n ń pè. Yes, because bíbélì gan ti sọ, ó ní obìnrin kan ọkùnrin kan ni. Ó ní téèyàn bá tún lọ fẹ́ obìnrin míì, àyọjúràn ni. Àyọjúràn ni kábíyèsí bá dé gbogbo ọ̀dọ̀ àwọn olórí tí wọ́n fẹ́. Nítorí wípé kò sí nínú Bible pé obìnrin 6 lórí ọkùnrin kan, kò sí ńbẹ̀. Mo dẹ̀ wá sure pé kábíyèsí gan wọ́n ṣe tán wọ́n regret ni. So ẹ wá sọ fún mi báwo làwọn obìnrin yìí ò ṣe ní máa jealous? Kò sí kán má jealous àfi tá a bá ń parọ́ tanra wa.
kò sí kó má jẹ́rọ̀, kò sí bí wọ́n ṣe fẹ́ pín déédé, kò possible, kò sí bó ṣe fẹ́ pín déédé. So oníyìn nísìnyí ó ti bá yín nìyẹn, tí yín ti bá yín. Nǹkan téèyàn ò kì í fi ń tojú bọlé o, ẹni tó bá ti marry nìyẹn láti gbọ́kọ lọ́kọ. Ṣé ẹ ti rí nísìn? Kábíyèsí cannot do with Queen Naomi. Queen Naomi cannot do with kábíyèsí. Ó wá ń affect yín, ẹ wá ń rojọ́. Ẹjọ́ kí lẹ̀ ń rò? Kò yẹ kẹ́ ẹ rojọ́ náà. Kò yẹ kẹ́ ẹ sọ̀rọ̀. Because kí ni ẹ mọ̀ pé ni yìí ó níyàwó kó tó di pé ẹ wá. So ẹ máa gba àgbélébù yín ni ẹ máa gbà bí kádàrà. Wọ́n ní ìsọ inú ẹ̀ kó ni àmúmọ́ra ni. Ẹ máa gbà bí kádàrà ni. Kò tí ẹ yẹ kẹ́ ẹ sọ̀rọ̀. Kò yẹ kẹ́ ẹ lanu yín sọ̀rọ̀. Ṣó ti yẹ yín? Kò yẹ kẹ́ ẹ lanu yín sọ̀rọ̀ rárá. So ẹni yìí ti marry tẹ́lẹ̀. Ẹ̀yin lẹ fẹ́ tojú bọlé olórogún. So ẹ máa nǹkan tẹ́ bá ti rí ń bẹ̀ ẹ máa gbà lágbélébù yín ni. Ṣó ti yẹ yín? Ṣé ti ẹ̀rí Tóbi àti Tèmítọ́pẹ́ àwọn ti gba kámú tiwọn. Ṣùgbọ́n àǹtí wa àtàǹtí wa àwọn ni problem. Àwọn lára wọn gbóná, àwọn ni wọ́n lè stand ẹ̀. Kábíyèsí sọ pé ìyàwó àwọn ni Naomi, kò dẹ̀ sẹ́ni tó máa ní káwọn má sọ̀rọ̀ Naomi. Ẹni tó bá ní káwọn má sọ̀rọ̀ Naomi kó kúrò níwájú àwọn, kò ní láti dúró síwájú àwọn. So wọ́n ní ìyàwó àwọn ni Naomi, forever dẹ̀ làwọn á máa sọ̀rọ̀ Naomi. Kábíyèsí ní nǹkan tó ń bí wọn nú gan táwọn bá ti sọ̀rọ̀ Naomi kò yá wọn. Ipe ṣe nínú máa ń bí wọn táwọn bá ti sọ̀rọ̀ Naomi. Wọ́n ní àwọn òde lè ṣe káwọn wá sọ̀rọ̀ Naomi. Àwọn fẹ́ yín gẹ́gẹ́ bí ìyàwó ni. Ṣùgbọ́n àwọn lọ́kọ yín, ẹni tó bá wù àwọn làwọn lè sọ̀rọ̀ ẹ̀. Ṣé ẹ̀yin ò mọ̀ pé téèyàn bá ti fẹ́ ọkùnrin tó níyàwó, èèyàn máa ń gba kámú ni? Ẹ̀yin ò mọ̀ yẹn. Tí yín ti bá yín. Kábíyèsí Yorùbá ní ẹni tó bá wojú ìyàwó ló mọ̀ ìpò ń sunkún. Ṣẹ́yìn ń wojú wọn ni. Ẹ jẹ́ kó máa frown, ẹ jẹ́ kó máa kóòdì. Wàhálà tí wọn nìyẹn. Ṣé báwọn náà yanjú ràn? Ẹni tó bá yanjú ràn, ẹni yẹn nǹkan tójú ẹ̀ bá rí á rí ni. Kábíyèsí sọ, wọ́n fohùn sílẹ̀, wọ́n sọ̀rọ̀. Kábíyèsí sọ̀rọ̀, wọ́n wí dẹ́ndé ọ̀rọ̀. Wọ́n ní ẹni tí ò bá tẹ́ lọ́rùn, báwọn ṣe ń pe orúkọ Queen Naomi kó gbalé bàbá ẹ̀ lọ. Wọ́n nítorí àwọn ò lè ṣe káwọn má pe orúkọ Queen Naomi o. Wọ́n ní ìyá ọmọ àwọn ni, ìyàwó àwọn ni. Anytime dẹ̀ làwọn máa lè pe orúkọ ẹ̀, làwọn máa sọ̀rọ̀ orúkọ ẹ̀. Ẹ dúró ná, kí ló tiẹ̀ ń ṣe ẹ̀yin obìnrin náà? Ẹ tiẹ̀ jẹ́ ká bá yín sòótọ́ ọ̀rọ̀. Ẹ dúró ná. Kí ló ń ṣe yín gan-an tára yín gbóná ná? Ṣé ìgbà tí ẹ̀ ń wá sí palace kábíyèsí, ṣé ẹ̀ bá yàwó nú ilé kábíyèsí ń gbà yín? Àbí kábíyèsí ò sọ fún yín pé òun fẹ́ yàwó? Ọjọ́ tí kábíyèsí pé yín tó ní ọjọ́ tí tẹ́ ti mọ òun, ṣé òun ò sọ fún yín pé òun nífẹ̀ẹ́ ìyàwó òun? Ó ní ẹni tí ò bá gbọ́ ọ̀rọ̀ ìyàwó òun rí kó ń sọ létí ẹ̀ kó nawọ́. Ǹjẹ́ ẹ nawọ́? So kí wá ní ẹjọ́? Kí ni ẹjọ́ nìsín? Kí lẹjọ́ nìsín? Ṣé ẹ rí nǹkan tó máa pè yín? Ó ní kẹ́ ẹ ti dákẹ́, kẹ́ ẹ má sọ̀rọ̀. Nǹkan tó máa pè yín ni kẹ́ ẹ dákẹ́, kẹ́ ẹ má sọ̀rọ̀, kẹ́ ẹ fi ṣe ìsọ inú ẹ̀kú àmúmọ́ra. Mi mọ̀ bóyá mo pòwe yẹn dáadáa, but tí mi bá padà dé ẹjọ́ ẹ bá mi pẹ́ ẹ̀yin aráalé. Ìsọ inú ẹ̀kú ẹ fi ṣàmúmọ́ra ni o. Ẹ ní láti complain. Ṣó ti yé yín? Ẹ ní láti complain because kábíyèsí ò ní tipátipá ní òun fẹ́fẹ́ yín, ẹ̀yin lẹ́lẹ́ fẹ́fẹ́ kábíyèsí. So kẹ́ ẹ gba kámú fọ́lọ́run ọba. Ṣé ẹ ti gbọ́? A gbọ́dọ̀ gbọ́ ariwo, a dẹ̀ gbọ́dọ̀ gbọ́ ẹjọ́ mọ́. Ẹ fi kábíyèsí lọ́rùn sílẹ̀. Ẹni tó bá wù wọ́n náà lè porúkọ ẹ̀. Ẹni tó bá wù wọ́n náà lè sọ̀rọ̀ ẹ̀. Ẹni tí wọ́n love nìyẹn. Wọ́n dẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀ forever ni. So kábíyèsí ní tí ò bá tẹ́ wọn lọ́rùn kán lọ jáwèé ìwé divorce. Wọ́n láwọn ò lè ṣe káwọn má sọ̀rọ̀ Queen Naomi o. Ṣé ẹ ti gbọ́ báyẹn? Wọ́n ní kẹ́ ẹ lọ jáwèé divorce. Èyí tí ò bá ti tẹ́ lọ́rùn nù yín, ẹ lọ jáwèé divorce. Ṣó ti yé yín? Nǹkan téèyàn kì í fi ń gbọ́kọ lọ́kọ nìyẹn. Tó bá jẹ́ pé ẹ̀yin náà ti fẹ́ ọkùnrin tó yẹ pé ó jẹ́ ọkùnrin tó yẹ pé kò níyàwó ńlé tẹ́jọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀, ẹ ní máa go through nǹkan tẹ́ ń go through. But téèyàn bá ti fọ́kọ lọ́kọ, nǹkan tójú ẹ̀ máa ń rí lójú, ojú yín ti ń rí báyìí. So ẹ máa fi ṣe ìsọ inú ẹ̀kú àmúmọ́ra ni. Kábíyèsí sọ, wọ́n dẹ̀ fi àṣẹ lé e. Èyí tó bá ti tẹ́ lọ́rùn ẹ lọ jáwèé, ẹlẹ́ẹ̀fẹ́ kábíyèsí mọ́. So èyí tá a tún gbọ́ tá a tún ní ká mú wá nìyí o. Thank you.
for watching my video, everybody. I do appreciate you all. All my old subscriber, I give it to you. God bless you all. Thank you. Share, subscribe, and like. God bless you.